Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Ìṣọ̀ládé ṣe dáadáa ló dé àlùfáàní kì í ṣukúrà lílà ìka òye o láríwájú kó balẹ̀ mọ́ kì í ṣètò ọ̀rọ̀ wọn ni mo ń lọ sí Canada ní.
Kódà ẹ̀dá ló tó fún ara mi
ṣe bẹ̀rẹ̀ ẹ̀lẹ́ o. Àníyá ò lọ sáko sára òní Sunday ò Monday tó wọlé. Fàní o ti rógbé lọ́wọ́ bọ̀wọ̀, èyí ti rógbé lọ́wọ́ dàlẹ́, wọ́n dẹ̀ ti rógbé lọ́wọ́ dàlẹ́ ní. Ọlọ́sùnmọ́ mi ní gbogbo, àtọ̀dá adé kan ṣe èyí fúdà kọ́lé. Mama mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi o. Fànílá ayàtọ̀dá, bàbá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi òdòdó. Distributor pé kò yé o, èmi lọ́mọ lóhùn lóhùn. Adára má sùn lé èdè mi. Èdè dúpẹ́ ẹ̀yìn ọkọ̀ tó sábà wà bá wọn jó. Ẹ̀yìn ọkọ̀ tó sábà wà bá wọn jó. Ilé bísí lọ́gbọ̀n bọ̀ wá o, Fànílá ló náwó, ayé àgbàdá, distributor pé kò yé o, Fàníyé ní ìgbà ní, láyé òye ní, orí máa bẹ̀rẹ̀ iṣẹ́ fún mi nítorí ọkọ mi. Yé ní ìgbà ní. Orí máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi fún mi nítorí ọ̀dọ́ Fànílá tètè. Màmá rìn ní wàánu ó fàlè. Rí ní wàánu pé nàdọ̀ àbáyé wáyé. Mama títí aláyọ̀ yìí o, ó sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi. Mama Bukki, ìyá Swallow Wings. Mama Bọ́lá, Mama Bísọ́lá, Mama Kọjúsọ́lá, Grandma Jẹ́díyé o. Fànílátù. Mo ní wọ́n bínú orí Fàní. Wọ́n wá dé fóònù sáàtì kan kéwúrẹ́ máa gbé. Ọlọ́run bá sọ̀rọ̀. Ìfọ́n hallelujah. Dúníyàn àṣọrẹ́. Mo ní ká má gbọdọ̀ wí. Ìyá rí ní wàá. Ìyá láyà. Ìyá láyà tó pè ìyá láyà ẹlòmíì ránṣẹ́. Fànílátù o, ayàtọ̀dá débi o. Ìyá rí ní wàá lọ́ra nílé. Ọlọ́run jẹ́ kí ṣẹ̀rí fún mi dàgbà padà lákúnlé. Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.